àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. nínú ọlọ́wọ́n bá mi wà láàyè wá wà ìnáwó ìhàfà abẹ́ni jìnlẹ̀ fíà tó fara tìbí òkè àtó gbéraga tó sèrègùn mọ́ sèrègùn ìrìn àjò tó ń bẹ̀rẹ̀ lọ́sẹ̀ eré lórúkọ rẹ̀ náà la fi ń ṣe ohun gbogbo bí ò bá sí Olódùmarè kùkú sára tá a dá òmò sí ẹlẹ́dàá tiwa wò agbápá apá ṣe gbé agbẹ́sẹ̀ báyẹn ẹsẹ̀ sì ṣe gbé báyẹn tó sọ̀rọ̀ báyìí dùkọ̀ wọn bá tó tú la bá ń pògologo pò kìkì wo Olódùmarè nítorí ìfẹ́ tó ní síwá tó gàgàrà yìí náà ni ó ṣe o Ọlọ́run ọba òní ọjọ́ ajé olókun o dákun wá filé wa ṣe bùgbé o gbogbo etí tó ń gbọ́ aláàárọ̀ ti tòní lágbára Olódùmarè ajé kó filé gbogbo wa ṣe bùgbé lágbára Ọlọ́run bá ní báwọn ṣòwò ṣọ́ọ̀tì o bá a ṣe ń jáde lọ sẹ́nu iṣẹ́ wa láàárọ̀ yá lọ rí a sì bọ̀ rí lọ́la Ọlọ́run ọba aṣọ ẹláfídàmọ́ bàtà ẹláfídàmọ́ ṣòkòtò ẹláfídàmọ́ ikú àpàlà ọ̀dọ̀ Olódùmarè mọ́jọ jẹ́ ìpín tiwa o Jésù Olúwa wa ẹ wo iṣu bẹ́lẹ́bẹ̀ di bùkátà fàgbà òkú kan tọ́jú bọ̀ ó di bùkátà fún ní àgbàdo tọ̀dànbọ̀ ó di bùkátà fẹlẹ́kọ̀ ìmídélé ayé báyìí ni mo bá di bùkátà Ọlọ́run Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi ẹyẹ mi ò fapá kan fún akọ́dẹ́ntù kádàrá o. ẹ kó ojúmọ́ orí bí òjọba ti ní àǹfààní láti máa bọ́kàn ní tún gba 100% FM bàbá wọn ní níre là ń sọ̀rọ̀ àtàrí lọ́sẹ̀ iṣẹ́ ayékòfẹ́ni orí wí tiwa o àníṣe káyékòfẹ́ni yọ̀ wí tiwa lọ́sẹ̀ tòní fúnra màálù ló máa fẹsẹ̀ rẹ̀ tó máa pa àtẹ̀yìn àtẹ̀mí àdìgúrú fẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ tiwa ànífẹsẹ̀ wa ní lọ tí wọ́n ti máa ṣe wa ní làbí tó ti máa jí wa gbé ọ̀sẹ̀ yìí yóò sùn àṣọ sọmọ sí tó ń ta ẹ̀kọ́ tí ṣe balẹ̀ ọ̀rọ̀ yìí la fẹ́ kí wa káàbọ̀ sí abala àkọ́kọ́ jìnlẹ̀ ní wẹ̀rẹ̀ láti kọ́ni tó ń gba 100.9 FM nítorí pé FCC tiwa Ọláyẹmí Akànnì lórúkọ tèmi ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. tó ìrìn àjò ìṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rí Ọláyẹmí Akànnì kátà Ọlọ́run àkọlé tù kádàrá fangad lórúkọ ìwé ìròyìn tó wà níwájú. ìwé ìròyìn Nigeria Tribune náà wájú. bẹ́ẹ̀ kábẹ̀rẹ̀ sí máa mú àwọn àkọlé tó sodo sínú ìwé ìròyìn láàárọ̀ ti dùn lọ́kọ̀ọ̀kan òjẹ̀jì o nítorí àti dẹnu iṣẹ́ báyìí o kábẹ̀rẹ̀ iṣẹ́ náà nù jẹjẹ mọ̀ pé gbàgbàgbà ló ń bẹ lójú ìwé kìíní ìwé ìròyìn fangad tó wà níwájú mi láàárọ̀ ti tòní níbi tí ìjọba orílẹ̀-èdè United Kingdom ní England lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ a máa ń pe London ǹjẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń pè wọ́n bẹ̀rẹ̀ sí gba àwọn ọmọ wọn tí wọ́n jẹ́ ojúlówó ọmọ wọn wọ́n gbà wọ́n lámọ̀ràn pé ẹjọ́ gbogbo ẹ̀ tẹ́ fi orílẹ̀-èdè Nàìjíríà ṣe ibùgbé àwọn ìpínlẹ̀ 12 kan bẹ tẹ́ ẹ gbọ́dọ̀ tasẹ̀ àgẹ̀rẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ṣọ́ra láti rìn dé bẹ́ẹ̀ o nítorí àdójúkọ ńlá tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo àwọn ìpínlẹ̀ ẹ má yí kúrò nítùngbà áyàn nàná. nínú àkórí ìròyìn tó jáde lówùrọ̀ tó nìyẹn nínú ìwé ìròyìn Nigeria Tribune lọ́wọ́ kètéńté ló wà o àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú People Democratic Party yéèbà wọn náà ò ní lajúlẹ̀ kítàlùbọ̀ kó wọ̀ lórí kínísẹ̀ àní ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà lórí bí a ṣe máa pa agbára yípo àní tó fa rògbòdìyàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àwọn gómìnà ọ̀hún wọ́n ti dá sọ́rọ̀ náà. Ọláyẹmí Akànnì o kátà Ọlọ́run o akọ́ni tù kádàrá lójú ìwé kìíní ìwé ìròyìn fanga tó tún wà níwájú mi láàárọ̀ ti tòní Yorùbá mọ̀ tó sọ̀rọ̀ kan láti fi ṣe gbìlẹ́yìn ìròyìn ọ̀hún tí mo fẹ́ mú àkọlé rẹ̀ o wọ́n ní bọ́dẹ̀dẹ̀ òdùn báyìí bí ìgbẹ́ ní ìlú rí o jẹjẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ ìpàgọ́ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tá a mọ̀ sí APC àti People's Democratic Party tá a mọ̀ sí PDP wọ́n jẹ́ kó di mímọ̀ pé rògbòdìyàn lásìgbò nínú àwọn ẹgbẹ́ òṣèlú yìí lábẹ́nú o kò jẹ́ kí wọ́n ó sinmi ogun kò jẹ́ kán sinmi ìjàngbọ̀n tọ̀sán tòsì yìí lágbára o. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní àjọ sẹ̀ráàpù wọ́n tuntun pé ìjọba àpapọ̀ yẹn ààrẹ Muhammadu Buhari lẹ́jọ́ olórí pé kí ni sẹ́ẹ̀ àní lórí pé kó máa ṣòfin tó tó àwọn ẹ̀rọ àwọn mẹ́sẹ̀gì tó ń wọlé yẹn lórí ti WhatsApp wọn ni kò bófin mu o ààrẹ Muhammadu Buhari ẹ tètè dè yín bẹ̀. wọ́n ní bàbá rẹ̀ dúdú ọ̀rọ̀ tá a bá sọ àjẹpá ti dọ̀tá àlùnà o orílẹ̀-èdè Amẹ́ríkà United States of America ló ń jẹ́ kó dímọ̀ pé àwọn ti fìdí òdodo ọ̀rọ̀ múlẹ̀ o wípé sẹ́rí ọ̀rọ̀ lásìkò ti àwọn Boko Haram àti àwọn ẹgbẹ́ sùnmọ̀mí wọn ni wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn olubi ìṣẹ̀dá láti fi dojú ètò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari bolẹ̀ ní o. nínú àkórí rẹ̀ tó jáde lówùúrọ̀ tòní kò sí dúnàdúrà kò sówó kankan o tá a sọ fáwọn oníwà jàǹdùkú ní pàṣípàrọ̀ ohun ìjà kò sí tó jẹ bẹ́ẹ̀ níbo ní Katsina níròyìn ti wáyé. ẹ wò ó látàrí ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń mì tètè ló di agbami tó jẹ́ wípé ilé ò fararo oko fararo ọ̀dẹ fararo gbogbo ẹ̀ báyìí kí làhílò látún lọ́sì tí ó sì fọkànbalẹ̀ nínú ètò ìṣèjọba ní o nínú ètò ọrọ̀ ajé gbogbo ẹ̀. ọkàn pàtàkì lára àwọn ẹlẹ́nu lọ́rọ̀ mọ́ sọ̀rọ̀ láàárọ̀ ti tòní tó lórúkọ dáadáa tó sì níwà tó tẹ̀wọ̀n alàgbà Afẹ́ Babalọ́lá lórúkọ tiwọn ò nígbà tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé ẹ̀wù kó tó di àsìkò tá a tún dìbò ọdún 2023 pé ó tọ́ ká tún ìwé àbádòfin orílẹ̀-èdè Nàìjíríà ká tún kọ́ o a gbọ́dọ̀ tún ṣe.
nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní owó ẹ̀kúnwó orí epo bẹntiró sọ́bsidì wọ́n ní láàrin oṣù méje ó ti tó okòóléníẹgbẹ̀rin bílíọ̀nù náírà ó ní bílíọ̀nù mẹ́rin tó jẹ́ pé owó ọ̀hún tí ó ti tó lásìkò. gbàgbàgbà ló ń bẹ lójú ìwé kínní bákan náà yẹn àkọlé tó sodo ẹjẹ jẹ́ mọ̀ pé lórí làásìgbò ti Òṣòdì Àpápá expressway ìyẹn súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ńbẹ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó àti àwọn àjọ Nigerian Port Authority wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí ń takùrọ̀sọ síra wọn gidi seriously wípé kí ló wá dé ẹbí yín ni ẹbí tiwa kọ́ ẹbí wọn ni bóyá wọn ni ojú olóko rèé kùndù abọ́ ń sẹ́ ìkàmùdù ń sẹ́ ojú olóko rèé kùndùkùndù ẹ̀bí ìtanisún kẹrẹfàkẹrẹ ọ̀nà Àpápá tó ń kó bá ètò ọrọ̀ ajé ìjọba ìpínlẹ̀ Èkó lágbára o. iléeṣẹ́ ọlọ́pàá ti sọ di mímọ̀ wọ́n ní iṣẹ́ ìwádìí ń lọ lórí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fẹ̀sùn kàn wípé àní wọ́n gbowó kúbẹ́wó kòtò tí iye rẹ̀ tó ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gbọ̀n náírà lọ́wọ́ àwọn èrò níbo nílùú Kogi mọ lóṣà bí gbòǹgbò ẹ̀kàlà ok tàbá kí oríkì mọ́ bẹ́ẹ̀ inú ẹ̀ máa ń dùn gan. alright ẹ wo ojúwe kínní ló mọ̀ tó wà báyìí ìwé ìròyìn Vanguard bákan náà níbi tí alàgbà Esther Sasaki tó ti ń sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé àwọn òsàrò ẹ̀nàwó ẹ fún mi níwèé ìrìnnà mi ẹ fún mi ní pásítọ̀tì mi náà ẹ ṣe máa gbà lọ́wọ́ mi ẹ fún mi ní òsàrò ẹniwèé báyìí dípé mo dúró lórílẹ̀-èdè Nàìjíríà ẹ má lásán pásítọ̀tì mi nù tẹ̀ bá lásán nù lásán gòbè má ṣẹlẹ̀ o Esther Sasaki ló ń sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè bẹ́ẹ̀. inú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní àjọ NDLEA yébà tó ń gbógun ti gbòógì olóró àṣìlò ogun lórílẹ̀‐èdè Nàìjíríà otman kọlù ìpínlẹ̀ Èkó àtàwọn ibìkan tó pé wọ́n fọwọ́ sí kò fi mú àwọn ọlọ́pàá tí kì í ṣògidì ọlọ́pàá tọkọ̀ gbaṣọ sọ́rùn sójà àwọn ọmọ agùnbánirò àtàwọn míì lọ́lọ́kanjọ̀kan nígbà tí wọ́n ya wọ́n pàbí kan nípínlẹ̀ Èkó yébà wọ́n máa kó wọn lórí ràbájì gan. ó lágbára o ohun tó jọ níjà fún ìwé ìpẹ́ ìpàdójọ kó sì ẹ̀lérí adigunlẹ́kú báyìí náà mọ̀ lójọ́ mi alábàáwọn ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ oògùn pípòsè oògùn àti àwọn tó ń ta àjọ PCN tó jẹ́ wípé àwọn ní pàtàkì àwọn tó jẹ́ wípé wọ́n ń rí sí àwọn tó wà ní ẹ̀ka ìfọwọ́òfin múni wọ́n ní pé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ nípa ọ̀rọ̀ ètò ìgbẹ́jọ́ lórí àwọn olóògùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ń pín oògùn ká irúfẹ́ oògùn wo ni wọ́n ń pín ká ẹ mọ̀ yìí kú òní tó ń gbá o. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n sọ ọ́ di mímọ̀ wọ́n náà máa ti fọwọ́ sí kó òfin mọ́ ọ̀gbẹ́ni kan ẹni ọdún márùndínlọ́gbọ̀n tó pa rival bẹ́ẹ̀ ni tó ká mọ́ ọ̀dọ̀ ìyàwó rẹ̀ níbi tó gbalẹ̀ sí fún pé kí ló ṣe lọ́dọ̀ dalẹ́ mi ló bá gbẹ̀mí rẹ̀ níbo nípínlẹ̀ Ògùn ló ti wáyé pé lákàtí ti gbọ́ yín apá tó ti wáyé la máa gbọ́dọ̀ máa sọ. àwọn àgbàbọ̀ wọn ní pé baálé létí ò bá lẹ́nu nípa sàmọ̀ èyí tó bá lẹ́nu báyìí mọ́ dalẹ̀ síbẹ̀ mọ́ ni o ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ládùúrú bí alàgbà Màlámí bó ṣe dá sí ọ̀rọ̀ kan pàtàkì àwọn generals àwọn ọ̀gágun mẹ́rìndínlógún 16 tántán yìí kí ni wọ́n á ṣe tó ẹ̀ṣẹ̀ wọn wá lè tó yìí ládùúrú bó ṣe dá sí tó jẹ́jẹ́ mọ̀ pé síbẹ̀ náà wọ́n sì ní kí wọ́n fi iṣẹ́ sílẹ̀ àwọn ọ̀gágun general 16 general èyí ni bí àwọn generals ológun mẹ́rìndínlógún wọ́n ṣe ra fi ọgbọ́n etí wọn kúrò lẹ́nu iṣẹ́ kí ló fa sábàbí ẹ mọ́ yí kó ní tó ń gbá òfà dá. bùkátà ọlọ́run kó tó ní pé adókè lọ́run mo mà tún láwòrán kan tó máa ó tó ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ báyìí. yàtọ̀ sí tó dàbí Olúmọ tó kọ bad debt sí lẹ́yìn tó ń ti gangan ilé ìtura yàtọ̀ òòrí abandon babies. àwọn ọmọ tó fún ìbá àwọn kan wá lọ́gbọ́n wọn lè pàwọn nílò wọn. kábíyèsí Ọlọ́run ojú kẹtàlá lọ́wọ́ lọ́wọ́ sàlẹ̀ kódà àwọn ọjọ́ tó ní wọn ọdún gbòòlò wà níbí. ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ọmọ tó fún ẹ̀ tó rẹwà báyìí kẹ́dẹ̀ gbóyún fóṣù mẹ́sàn-án kẹ́dẹ̀ lọ́dún pẹ̀sẹ̀gbẹ̀ títì ṣó dẹ̀. ẹ wo ọdọ kò ní lè tó jáde lójú mẹ́ta àdùndínlọ́gbọ̀n. bẹ́ẹ̀ ni kò farasin mọ́ o láti fètò ààbò múlẹ̀ ní ìpínlẹ̀ Sókótó sẹ́ẹ̀ àní ìpínlẹ̀ ọ̀hún ó ti bẹ̀rẹ̀ forúkọsílẹ̀ gbogbo alùpùpù tó ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yá ẹ wá ṣe forúkọsílẹ̀ kétò àbùkù bá lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa nípínlẹ̀. ṣáà ní dókè lọ́hùn báyìí tá a bá dé báyìí ká máa mú lọ́kọ̀ọ̀kan èjèèjì action. inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn.
tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Nítùngbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹnikẹ́ni tó bá ṣẹ̀ṣẹ̀ tìlú òyìnbó dé gbọ́dọ̀ yára ẹ̀ sọ́tọ̀. díwọ́ ìfarapapọ̀ pẹ̀lú ará yòókù kù má ṣe gba àlejò nílé rẹ fi kalẹ̀ sínú yàrá tí afẹ́fẹ́ ń fẹ́ nínú rẹ̀ dáadáa tí ó bá sì ṣeé ṣe rí i dájú wípé o lọ ilé ìgbọ̀nsẹ̀ àti balùwẹ̀ tó yàtọ̀ sí èyí tí àwọn ará ilé yòókù ń lò. má ṣe lo abọ́ oúnjẹ kọ́ọ̀bù ìmumi táwẹ́ẹ̀lì ìnura tàbí ohun èlò mìíràn pẹ̀lú àwọn tí ò ń bá gbé. fi ohun èlò tí à ń pè ní tissue paper bo imú àti ẹnu rẹ tí o bá ń wúkọ́ tàbí tí o bá ń sín. sọ ohun èlò tí o bá lò sínú àpò ìdalẹ̀sí. kí o sì fọ ọwọ́ rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ọṣẹ àti omi tàbí ohun ìfọwọ́ tí a fi ọtí ṣe tí à ń pè ní hand sanitizer. tí o bá wá ní àmì àìsàn kankan ní àsìkò tí o yára rẹ sọ́tọ̀ yára kà sí àjọ NCDC lórí nọ́mbà ìbánisọ̀rọ̀ 080097000010 dẹ́kun àrùn kòrónà lọ́gán. ọ̀rọ̀ àmọ̀ràn yìí wá láti iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM. Tùngbà 100.9 FM alára tó lára tó ń dàbí àrà ní gbogbo ìgbà àti kó request card wọlé níbí bá. gbogbo ẹ̀yin níjọ mọ́ṣáláṣí ẹ̀yin aláyẹyẹ òkú àgbà ìgbéyàwó ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ra káàdì ìkíni yín ní. Tùngbà 100.9 FM lówó tí ò gani lára. ẹ máa bọ̀ tààrà ní Tùngbà close ọ̀nàfọwọ́kàn estate ìta olúwo Ṣàgámù road ní Ìkòròdú. tàbí kẹ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08077483701 08077483701. ẹ wá bá wa dòwò pọ̀ káfí tiwa gbé tiyín lárugẹ. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Nítùngbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ó ìjìnlẹ̀ inú ìròyìn láti kan ní Tùngbà ó ń ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀. ọlọ́ọ̀mí àkànní o. Bùkátà Ọlọ́run o. ìrìnàjò ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ náà rèé o. èmi bàbá ti gbọ́dọ̀ yọ ẹnu lọ́gánlọ́gán àti dédé ẹ̀yìn kábẹ̀sí pápápá ni kábẹ̀sí mọ́ bó ṣiṣẹ́ ló kù. wọ́n according to kádàrá gbogbo ẹni lólùfẹ́ wa lé ìwé ìròyìn Vanguard náà ló ṣì wà lọ́wọ́ mi ojú ìwé karùn-ún ni wọ́n sì ti bẹ̀rẹ̀ ìrìnàjò láàárọ̀ ti tò ní Yorùbá mẹ́sọ̀rọ̀ kan tí mo fẹ́ fi ṣe gbìlẹ̀ yìí ròyìn o wọ́n ní pé bọ́dẹ̀ ò bá dùn báyìí bí ẹ̀rí ìgbẹ́ nígboro rí ìlú rí kí ló fa sábà bí àṣà mọ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ ìpàgọ́ nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ pé ń léwájú lórílẹ̀‐èdè Nàìjíríà lórí bí wọ́n ṣe ṣe ohun gbogbo tẹ́ni wọ́n fi kò láti lè jáwé olúborí nínú ìdíje ìdìbò tó ń bọ̀ lójú ọ̀nà tó jẹ́ pé oníkálukú ti bẹ̀rẹ̀ sí ń kó ara wọn jọ wọ́n sì ń wo pé ìgbà wo ni gangan ni wọ́n fi pàgọ́ wọn sí ṣùgbọ́n níwọ̀n ìgbà tó jẹ́ wípé lọ́wọ́ ẹnu ọ̀pọ̀lọpọ̀ òkò bẹ́ẹ̀ tó ti jẹ́ pé oníkálukú rìnrìn ara rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nínú ẹgbẹ́ òṣèlú kan náà ni o lábẹ́ àmúradà lábẹ́ òrùlé kan náà tó jẹ́ pé èdè àìyedè wọn ìgbọ́ra ẹni yé inú ni bí nígbà àgbòrò
kankan èyí ò jẹ́ kí ìrẹ́pọ̀ tó dájú kó lè fini lọ́kàn balẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà lábẹ́ àmúradà ẹgbẹ́ òṣèlú kan ṣo lórílẹ̀‐èdè nàìjíríà o jẹ́jẹ́ mọ̀ pé bó ṣe ń ṣẹlẹ̀ níwá ló ń ṣẹlẹ̀ lẹ́yìn bí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress bí wọ́n ṣe ń kojú àdójúkọ tiwọn nípa àìgbọ́ra ẹni yé ohun ìkùnsínú tó ń jẹ́ pé ń bẹ láàrin àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ ló ṣe ń rí nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party o ní èyí tó jẹ́ wípé kò jẹ́ kí ìrìn àjò nípa ìgbáradì fún ọ̀rọ̀ ètò ìdìbò nípa ọdún 2023 ọ̀hún kó jáfáfá fún àwọn méjèèjì o lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n jẹ́ kó di mímọ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pàṣàmọ̀ parókò ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn ìyẹn àwọn tó jẹ́ pé wọ́n wò pé kí àwọn bára wọn sọ̀rọ̀ pé ẹ jọ̀ọ́ àwọn ń bẹ̀ yín ni ọ̀rọ̀ nípa pé ká mọ̀ ẹ má fi ìwà ìmọ̀tara ẹni nìkan ẹ má fi já àkàbà ògo tó jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti ń gùn lórílẹ̀‐èdè nàìjíríà yìí ẹ má jà fi ẹ̀tanú inú ni bí ni òun àrán kan ẹ má sì já fi jára wa bọ́ àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti wà lókè kí ó dé tó jẹ́ pé afẹ́ máa ránró aburú síra wa láti fi yọra wa lẹ́nu wọ́n ní pé ìparókò làásìgbò ohun ìjàngbọ̀n yìí ìbẹ̀rẹ̀ ogun làárí ẹ̀dá kan ò lè mọ òpin rẹ o bí ohun gbogbo bá kọ̀ǹtínú tó bá tẹ̀síwájú pẹ̀lú àìgbọ́ra ẹni yé yìí ó ṣeéṣe kó já agbára bọ́kù lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún kẹgbẹ́ mi kó sì gba ìjọba lọ́wọ́ àwọn o bí wọ́n ṣe ń sọ tiwọn náà àṣé kò tiẹ̀ sẹ́ni títí òde bá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àṣé tiwọn náà bá wọn ó kàn wọ́n gbọ̀ngbọ̀n ó tún ṣẹ́wó mọ́ ọ́n níbi tí àwọn náà ti ń jẹ́ kó di mọ̀ pé wò ó ṣe é rí gbogbo ọ̀kan òjọ̀kan inú ni bí ni làásìgbò àìgbọ́ra ẹni yé tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party yẹn ẹgbẹ́ òṣèlú tiwọn náà wọ́n ní pé lágbára ọlọ́wọ́n ọba kó tó di wípé àsìkò ìpàgọ́ tó ìyẹn Congress yóò wáyé wọ́n ní káwọn yá àti àtètè pa náà làásìgbò ní o nítorí ogun ó bá lọ dógun tó dọ̀tẹ̀ tó di làásìgbò wọ́n ní kò síbi tẹ́gbẹ́ ọ̀hún lè lọ́wọ́ orí náà ń kọ́ gbogbo ẹni tí bá ń bínú ẹ̀dá kan ẹ má bínú mọ́ ẹjọ́ àwọn ń bẹ́yìn ní nítorí Olódùmarè o wọ́n wá wòye pé jẹjẹ mọ̀ pé làásìgbò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà tá a mọ̀ sí nílẹ̀ kóòtù òjìrì wọ́n ní ó ń ṣe bẹ́ẹ̀ ó mọ̀ ní lọ́jọ́ lórí bẹ́ẹ̀ ni kòtò ọ̀ràn rẹ̀ tó ń jì sí o bẹ́ẹ̀ bí wọ́n ṣe fẹnu gbẹ ni wọ́n fi wàá wọ́n ìsà ọ̀ràn tẹ̀ ń dẹ yìí kí lè fẹ́ pa ń bẹ̀ kò sí ti ń bẹ nínú ìsà ọ̀ràn tí ó jẹ́ pé ẹ̀fínú bára yín gbé tẹ́ ẹ̀fín inú bára yín gbé yìí òfo ló ń bẹ́ ń bẹ́ kò sérè kankan bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀ sí apẹ́rẹ́ àwọn sákèésí kẹjọ́ ìbádá ẹ mọ̀jà jà mọ́ ẹ mọ̀jà yanra wa lódì mọ́ bíjà bá ń bẹ́ ń bẹ́ jáde àti tètè parí rẹ o torí náà ńkọ́ bí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party bí wọ́n ṣe ń sáré wípé kíjà kó parí kó yanjú kí ẹnu àwọn ó lè kó tó di ọdún 2023 ẹgbẹ́ òṣèlú All Progressives Congress náà àwọn náà ò yà gbẹ́yìn o lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti ń jẹ́ kó di mímọ̀ pé tí ó bá fi di 30 ọjọ́ tàbí ọjọ́ 21 wípé wọn ò yà tètè yà mú àsìkò tó jẹ́ pé ìpàgọ́ gbogbogbò tí ó yà wáyé o nígbà tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé tí ó bá di December ó yẹ kó lè wáyé wọ́n gbogbo àwọn ìpínlẹ̀ kan wọ́n fojú sùn ìpínlẹ̀ Èkó Akwa Ibom àti àwọn ìpínlẹ̀ tí wọ́n rò pé bóyá àǹfààní tún ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ Ògùn wà lára wọn Ọ̀ṣun Bauchi Kano Kwara àti ìpínlẹ̀ Niger gbogbo ibi tí wọ́n fẹ́ pín ọ̀rọ̀ nípa ìgbésẹ̀ wọn sí gbogbo ẹ̀ náà ni wọ́n ti ń wò ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹgbẹ́ òṣèlú méjèèjì ń wò pé àní bó làwọn ṣe fẹ́ parí ìjà ọ̀dẹ̀dẹ̀ bó làwọn ṣe fẹ́ yanjú làásìgbò abẹ́lé nítorí wípé ọdún 2023 ò gbọ́dọ̀ bá àwọn nínú inú fo àyàfo kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa lé àwọn ọmọ ẹgbẹ́ mú kiri pé ẹ parí ẹ má jà já mọ́ ẹ fẹ́ mọ ibi tí ròyìn ọ̀hún wà gan inú ìwé ìròyìn Vanguard ní according to kádàrá ojú ìwé karùn-ún gan ló létè ń bọ̀ sí láàárọ̀ tòní fàdá ọlọ́mọ bẹ̀rẹ̀ ìrìn àjò lọ́dọ̀ tí náà kátà ọlọ́run o lójú ìwé kejì lèmi náà tó máa bẹ̀rẹ̀ àjò mi lówùúrọ̀ tòní yẹn nínú ìwé ìròyìn Nigeria Tribune èyí tó jáde lọ́sàlẹ̀ gbẹ̀rẹ̀ ìròyìn wà o níbi tí ẹni tó jẹ́ olóyè ẹ̀kọ́ gbòógì yẹn nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party mo sọ nípa olóyè Wálé Ọládọjà a ó mà ti rọ gbogbo àwọn tó yẹ pé wọ́n fapá jánu yẹn nínú ẹgbẹ́ òṣèlú PDP ní pàtàkì jùlọ ó ní gbogbo yẹn mọ gbé òṣèlú PDP tẹ̀ wà ní apá gúúsù ìwọ̀ oòrùn kò bá dà kó bá sún wọn ẹgbà fọ́lọ́run àti pé ẹgbà bá a ṣe tò nínú ẹgbẹ́ ọ̀hún lè tó jẹ́ pé àfẹ́ tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mo sọ nípa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé láti fi ṣe adarí gbogbo apá gúúsù ìwọ̀ oòrùn yẹn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party Ládọjà tó sọ̀rọ̀ di mímọ̀ yẹn lópin ọ̀sẹ̀ tó kọjá
nígbà tó ń bá àwọn wà tó ń rọ gbogbo àwọn tó ń fapá jánu nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party ó ní kò bàdá kò bá sún wọn ọjọ́ iwájú ẹgbẹ́ yìí ní kẹjẹ́ kárò káde wo àwọn àǹfààní àtàrà àwọn ìdàgbàsókè tó lè mú bá àwùjọ àti gbogbo ọmọ ẹgbẹ́ ọ̀hún àti bí ẹgbẹ́ ọ̀hún tún ṣe lè dàgbàsókè sí lọ́kùn òjọ̀kan ó ní ẹjẹ́ ká fi máa ṣe fapá jánu lẹ̀ nípẹ́ àyàpá tèmi ní ti Paul tèmi ní ti Apollo ní kò lè ràn ẹgbẹ́ òṣèlú lọ́wọ́ ẹ jẹ́ kí gbádùn fọwọ́sowọ́pọ̀ ká ṣe wà lóṣooṣù ọwọ́ kábà lè tẹ̀síwájú nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party àti wípé ẹ jẹ́ ká jọ pàmọ̀pọ̀ láti lè mú ìdàgbàsókè bá ẹgbẹ́ yìí bàbá yẹ Ládọjà ló rọ gbogbo àwọn tó fapá jánu nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party ó wá sọ náà rẹ̀ ó ní ẹ jẹ́ ká gbọ́ pé Ṣèyí Mákindé yẹn tó yẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó náà ṣì ní adarí tó tẹ̀sí níwájú lọ́wọ́lọ́wọ́ ó ní àpọ́nlé èyí ẹ̀yẹ tí gbogbo ẹgbẹ́ òṣèlú ìyẹn ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fún gẹ́gẹ́ bí gómìnà pẹ̀lẹ́ tó jẹ́ adarí kò sóhun tó burú bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀yẹn pa gúúsù ìwọ̀ oòrùn tẹ́ bá lè fún dé yìí òun sókè bí àgbàlagbà tó dé pé kíni àgbàjá kì í bá ọjà àti pàgbò ní wà lọ́jà kódà mo tuntun wọ̀ àwọn òní wà ní nínú ẹgbẹ́ òṣèlú kí gbogbo ẹ̀ máa rí bó ṣe kó rírọ́ o àwọn wá ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ẹgbẹ́ òṣèlú People Democratic Party ní fún dé yìí mo rọ gbogbo ẹ̀yin tẹ́ fapá jánu nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party ní pàtàkì jùlọ lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ẹgbàá o bí a ṣe tó bá a ṣe sọ pé ó rí bẹ́ẹ̀ náà lórí o Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni adarí tó sì léwájú fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún lápá gúúsù ìwọ̀ oòrùn ẹ fẹ́ ròyìn òun lẹ́kùnrẹ́rẹ́ ojú kejì ní kẹlọ ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tí máa bá pàdé. ọlọ́run àkànní kátà ọlọ́run ọpọlọwà òní ìjọba aláṣẹ ìdùnmọ̀lẹ́ ìdùn àgbọ̀dẹ́gbìn ìdúwà aládé òun ìrìnàjò ń ṣe bẹ́ẹ̀ mẹ́rin tẹ̀síwájú according to kádàrá jẹ́ ń gbéra o ojú ìwé keje ni mo sáré ṣe sí according to kádàrá ìwé ìròyìn fanga tó wà níwájú mi láàárọ̀ ti tòní Yorùbá máa ń sọ̀rọ̀ kan o kú làákàyè wọ́n ní pé ilẹ̀ tí ò bá ṣojú ẹni ṣúgbà ìrìn rẹ̀ a máa ṣòro aṣọ òkùnkùn rẹ̀ a máa ṣòro rìn Yorùbá ló máa sọ bẹ́ẹ̀ wọ́n sì tún tẹnitẹni àkísà ń ta tán olóyìnbó wa fi nǹkan kan lé ọ̀rọ̀ tí mo gbìyànjú àti sọ wọ́n ní he will live a place without he will embark on a journey of no destination arrive at nowhere ọlọ́run kò ṣàánú wa ni o kí ló fa sábàbí àṣàmọ̀rọ̀ tí mo pè ṣáájú gangan níbi tí orílẹ̀-èdè United Kingdom England lọ́hùn àwọn ni wọ́n máa ń pe gbogbo àwọn ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ìgbanilámọ̀ràn ní ìlú ọ̀hún ni wọ́n ti yà tètè bẹ̀rẹ̀ sí ń ké sí alára wọn bẹ̀rẹ̀ sí ń ké sí ajérò tó jẹ́ ọmọ bíbí ìlú wọn tó fi orílẹ̀-èdè Nàìjíríà ṣe àtìpó wípé ẹjọ́ o gbogbo ẹ̀yin ọmọ United Kingdom tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà yìí ti yín mélòó ìran baba ńlá baba yín kì í kọlà o bẹ́ẹ̀ sì rèé ẹ ṣọ́ra ibi tẹ́ bá máa rìn sí àwọn bẹ̀yìn lórúkọ Ọlọ́run bá o ẹ̀pà kìtì mọ́ra ẹ̀yẹ àfimọ́ra yín ṣọ̀kan o ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ wá o ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ohun ẹ̀kọ́ là ń kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà o àwọn bẹ̀yìn ní orílẹ̀-èdè Nàìjíríà o yéè lóòótọ́ ilẹ̀ tó ń kún fún wàrà tó ń ṣàfòyìn ni o ètò ààbò lórí ẹ̀mí àti dúkìá aráàlú nígbà kan no ṣùgbọ́n lọ́wọ́ yìí ẹ ṣọ́ra fún àwọn ìpínlẹ̀ 12 nìkan ní orílẹ̀-èdè Nàìjíríà ọbẹ̀ làwọn ń bẹ̀ yín o wọ́n ní pé nítorí pé bí wọ́n bá ti ya gan nìyí tí wọ́n mọ̀ kọrin òyìnbó aláwọ̀ funfun òyìnbó pẹ́pẹ́ yéè mọ jọlọ àwọn ẹ̀yẹn no kó má lọ jẹ́ pé wọ́n gbẹ́ kòtò ọ̀ràn dé lẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ náà kí wọ́n má bàa lọ jí yín gbé tí wọ́n bá ti rí i wípé ẹ kì í ṣe ara wọn tẹ́ jẹ́ aláwọ̀ funfun ó ṣeé ṣe kí àwọn àtìláwí amòkùnṣìkà ìṣẹ̀dá kí wọ́n mọ̀ dọdẹ àti jí yín gbé tàbí kí wọ́n fi ìyà tí ò tọ́ kí wọ́n fi jẹ yín lórílẹ̀‐èdè Nàìjíríà o torí náà àwọn ń bẹ̀ yín ni o ẹni tó bá gbọ́ nínú àwọn òyìnbó wọn wọ̀nyí láti United Kingdom kó sọ fẹ́ni tí ò gbọ́ wọn ni kí wọ́n ṣọ́ra gan o nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń bá wọn sọ̀rọ̀ lára àwọn ìpínlẹ̀ tí wọ́n ní kí wọ́n sá fún nítorí ọ̀rọ̀ ìjínigbé ìdígunjalè tàbí ìṣeni níṣekúṣe wípé yẹn bá ti ń fojú rí àlejò ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀daràn yìí a máa ṣe wà pé àgbà dọ́là lọ́wọ́ àwọn eléyìí àwọn ọmọogun ni wọ́n ní pé wo àkọ́kọ́ náà ìpínlẹ̀ Borno ẹ sá fún o ìpínlẹ̀ Yobe ẹ mẹ́rẹ́ ẹ máa ń lọ sádàmáwá o Gombe ò ṣe é rìn sí ẹ ṣọ́ra fún Kaduna tẹ bá ń gbọ́ pa Katsina kẹ yá yà ẹ mọ́gbọ̀n náà Zamfara o bẹ́ẹ̀ bá ń lọ sí Delta kẹ mọ́ ṣọ́ra o bẹ́ẹ̀ bá fẹ́ gba Bayelsa yé ẹ̀ka Bíbélì dáadáa kẹ yá lọ bẹ̀rẹ̀ ọ̀nà kẹ tó gba Rivers lọ Akwa Ibom kò ṣeé bá wọn nájà lásìkò yìí àgàgà ìpínlẹ̀ Cross River yé wọ́n ní pé kí wọ́n yà ṣọ́ra o nítorí pé àdánwò tó dé bá orílẹ̀-èdè Nàìjíríà nípa ọ̀rọ̀ ìṣẹ́ségesège ètò ààbò
ló fà á tá a fi ń fà yín létí o orílẹ̀-èdè nàìjíríà ti wà ní àsìkò kan rí lásìkò gbà kan báwọn ènìyàn bá jòjì gòdògbò bá dé láago kan òru yóò lọ rẹ yóò sì bọ ní gbogbo ibi tó bá ń lọ ẹnìkan máa dá wà nínú ọkọ̀ tí ìpínlẹ̀ rẹ̀ lóyìnbó láti ìpínlẹ̀ kan bọ́ síbẹ̀ tí yóò sì máa wa mọ́tò lógànjọ́ òru ṣùgbọ́n ní ìsinyìí onílé gan-an mo ní pé àwọn ẹlẹ́nu lọ́rọ̀ àwọn tó tiẹ̀ jẹ́ pé wọ́n ń tukọ̀ lú gan ẹni mélòó nínú wọn ló lè dá rìnrìn àjò lórílẹ̀‐èdè tí í ṣe ilẹ̀ bàbá wọn abẹ́lẹ̀ ń tà sí àlejò torí náà ńkọ́ ẹ̀ ṣọ́ra ṣe o ẹ wo orílẹ̀‐èdè UK United Kingdom ló ń gba àwọn ọmọ wọn lámọ̀ràn bẹ́ẹ̀ tó ẹ̀ ṣọ́ra rìn o lórílẹ̀‐èdè Nàìjíríà ojúwe keje ló wà according to kádàrá Vanguard lórúkọ ìwé ìròyìn ọ̀hún jẹ́ o. bùkátà ọlọ́run o ojúwe kejì mo ṣe wá ìbéèrè Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ó wà ní gbùngbùn rẹ̀ ń wà àmọ́ yíyẹ ìka tó tú ewé kò lára ìkọ ìròyìn jáde fisi market. Oya. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. ọlọ́run ayọ̀délé babalọ́lá oníṣẹ́ àrà ajídára ajíṣebíọba ògbémọ̀níjà kẹrù òpóníjà ó tún ti dé báyìí o sínú ìjọ apostoli ti kristi òkè ìbùkún arárọ̀mí amazing grace zona headquarter nínú ìsọjí ìta gbangba open air crusade tí àkórí rẹ̀ jẹ́ god of liberation ọlọ́run ìtúsílẹ̀ 2 Corinthians 3:17 èyí tí yóò wáyé ní 18th to 22nd of October nínú ọdún tí a wà nínú rẹ̀ onísọjí wa ni bàbá wa evangelist joel olú ajíbọ́lá tí àwọn bàbá ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Pápájìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó gbóná lálálá. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú láti kọ́ni tí ń gba 100.9 FM ọ̀sán múlójú wéèkè bẹ́ẹ̀ ni ẹ̀fíìsì ni ọlọ́run lójú rẹ̀. ẹ wò lójú wékejì wéèrè Nigeria Tribune mo ṣe wà lọ́wọ́ ní gbùngbùn bẹ̀rẹ̀ dúró sísẹ̀ níbi tí àjọ olómìnira tó ní sọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ti sọ di mímọ̀ wípé ẹ wo ìyẹn ìpàgọ́ ètò wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party lè tó yẹ pé wọ́n ṣe ní ọjọ́ àbámẹ́ta tó kọjá ní ibi ìṣeré ìyẹn pápá tó wà ní ìyẹn Lẹ́kan Sàlámì ìyẹn níbi ìṣeré ìyẹn eré lọ́lọ́kọ̀jọ̀kẹ́rẹ́ ìdárayá lọ́lọ́kọ̀jọ̀kẹ́ tó wà nílùú Ìbàdàn wọ́n náà nìkan làwọn fọwọ́ sí o ibẹ̀ nìkan lẹ tó jẹ́ aṣojú àjọ tó ń sọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé wọ́n lọ tí wọ́n sì dámọ̀ dújúdújú táwọn sọ̀rọ̀ ìdí mímọ̀ tó jẹ́ Motiu Agbóke tó jẹ́ aládarí yẹn alákòóso fáwọn ẹ̀ka tó ní sọ̀rọ̀ ètò ìdìbò yẹn ní ìpínlẹ̀ ọ̀hún kọmíṣánná fẹ́tọ̀ ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ olóṣọ di mímọ̀ nígbà tí àwọn oníròyìn fọ̀rọ̀ wá lẹ́nu wò yẹn lánàá òde yìí nílùú Ìbàdàn Agbóke sọ ní ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wo ìdè ètò yìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn ní ọjọ́ àbámẹ́ta tó kọjá ní ibẹ̀ nìkan ni tó jẹ́ àwọn aṣojú ẹ̀ o àjọ tó ní sọ̀rọ̀ ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ibẹ̀ nìkan lọ́lọ́ ó ní àwọn míì tó tún wáyé àwọn ọmọ ń pẹ́ o èyí táwọn kọ̀ọ̀kan ṣe lọ́kàn òjọ̀kan tí wọ́n lọ káàkiri tọ́lá àwọn náà ṣe ìpàgọ́ tiwọn ọ́nírọ́ o kò sí ìtàwọn dámọ̀dún rẹ̀ ju ẹyẹ kan lè tó jẹ́ pé ó wáyé ní Lẹ́kan Sàlámì complex lọ tó wà ní Adámàsìgbà ní ìlú Ìbàdàn ó ní bẹ́ẹ̀ nìkan òun làwọn dámọ̀ Agbóke èyí tó níwájú fáwọn ìgbìmọ̀ àyàn àwọn ikọ̀ tó jẹ́ pé wọ́n jọ ń rí sí kò kárí ìyẹn ìpàgọ́ ọ̀hún tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ tó ní ìpàgọ́ tó yẹ pé àwọn kò yẹ pé olùyapa kúrò nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party tó yẹ pé wọ́n lọ dá ìpàgọ́ tí wọ́n lẹ̀ wọ́n lọ péjọpọ̀ níbòmí wọ́n nílò tó o àwọn gbọ́dọ̀ yẹn ṣùgbọ́n kò kún àwọn bí kò ṣe pé ètò wáyé ní Adámàsìgbà nìkan làwọn ti lọ ṣojú fún àjọ tó ń rí sí ètò ìdìbò táwọn sì wà ń bẹ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ àwọn Agbóke fi kún ọ̀rọ̀ rẹ̀ ó sọ ọ́nà rẹ̀ ó ní wípé ọmọ ẹgbẹ́ àwọn ó lọ síbòmí ó ní kò jọ o
tẹ bá ń gbọ́rọ̀ yòówù àgbọ̀gbé tí nìkan máa gbọ́ ẹ̀fẹ̀ yẹn wọ́n dànù ó ní torí pé kí ni kì í ṣe ojúlówó ìròyìn ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn aṣojú àjọ ọ̀hún tó sọ́tò ìdìbò láti ìlú àbújá ó ní gbogbo ló wà bẹ́ẹ̀ kódà àtàwọn méjì èmi ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ làwọn jọ péjúpésẹ̀ sí adámásìgbà ọ̀hún níbi tí ìyẹn ìpàdé pàgọ́ ọ̀hún lè tó ti wáyé ó ní wípé ìpàgọ́ kan tó wáyé bòmí ẹ wá lọ rí àwọn ọmọ ẹgbẹ́ àjọ olómìnira elétò ìdìbò bẹ́ẹ̀ ó ní kò jọ o ó ní sọ àtẹnumọ́ kì í jóná òun tẹnumọ́ o tẹ bá ti gbọ́dọ̀ yẹ̀ òun tàbí táwọn kan sọ ní tiyín tó ẹ fi wá ariwo ẹ̀fọn lásán lásán tó kùn sí ilé tẹ gbọ́n nù torí pé kí ni kì í ṣojúlówó ìròyìn ẹ fẹ́ ní lẹ́kùnrẹ́rẹ́ ojúwé kejì ní kẹ́ lọ ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ọ̀hún níbẹ̀ tí máa bá pàdé. ọlẹ́mí ẹ̀kan ni o ọlọ́run ìrìnàjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú ojúwé kẹjọ ni mo sáré ṣí sí ìwé ìròyìn fanga àti wà níwájú mi láàárọ̀ ti tòní níbi tí àwọn àgbà ọ̀jọ̀gbọ́n onílàákàyè ti ń jẹ́ kó dímọ̀ pé bá a bá fa gbùrù a máa ń fa gbòò bẹ́ẹ̀ sì rí bá a bá dẹjú báyìí dandan ni kò rí mú ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìjọba orílẹ̀-èdè United States of America US ní United States àwọn ni wọ́n kó ara wọn jọ ìyẹn àwọn ìgbìmọ̀ aláṣẹ kan tó jẹ́ pé wọ́n ń rí sí ọ̀rọ̀ ìpètò ètò àlàáfíà nílùú àwọn ni wọ́n ń ṣe ǹjẹ́ kó dímọ̀ pé tó ọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà látàrí àdójúkọ ńlá nípa ti ọ̀rọ̀ ṣe ségesège ètò ààbò yìí pé ó mú láyé àwọn o nítorí pé tá a bá sọ pé kò kàn wá a máa kan ẹni tó kàn tí ó sì kan ni o wọ́n wòye wípé àwọn gbọ́dọ̀ dá orílẹ̀-èdè Nàìjíríà dá gbogbo làásìgbò tó dàbí ẹni wípé àfojú winá rẹ̀ yìí wọ́n wá ṣe ìwádìí nípa nǹkan tó lè jẹ́ orísun làásìgbò ọ̀hún tí ń bá wa fínra nípa ọ̀rọ̀ ètò ààbò tó jẹ́ wípé kò tí ẹ̀ mọ́yán lórí lórílẹ̀-èdè Nàìjíríà rárá àti rárá o níbi àbájáde èsì ìwádìí wọn ohun ìfimọ́fínlẹ̀ lọ́tún lọ́sì èyí tí wọ́n ṣe lórí ẹ̀rọ ayélujára ni o èyí tí wọ́n lo àwọn ẹ̀rọ ìgbàlódé tí wọ́n fi ṣe àti èyí tí wọ́n ṣọkàn akin tí wọ́n gbanú gbogbo agbóró lọ láti lọ rèé dọdẹ àwọn wo gan-an ni làásìgbò tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà ibẹ̀ ni wọ́n ti wá mú un èsì jáde pé ẹ wò ó jẹ́jẹ́ mọ̀ pé àwọn agbésùmọ̀mí pẹ̀lú àwọn Boko Haram wọ́n ní pé wọ́n pàdé àpòpọ̀ ni pẹ̀lú àwọn amòkùnṣìkà ẹ̀dá láti fẹ́ gbé ìgbésẹ̀ ìdojú ìjọba ààrẹ Muhammadu Buhari bolẹ̀ wọ́n ní pé wọn ò fẹ́ kí ìjọba ọ̀hún kó rọgbọ kó sì tòrò fún ní ṣíṣe wọ́n ní pé kì í ṣe pé bóyá bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́ pé ìjọba tó ń bẹ lórí àlééfà ló ṣe lórónú tó ṣùgbọ́n nítorí pé àwọn kan tí wọn ò fẹ́ kó rí ìjọba ọ̀hún ṣe wọ́n fẹ́ kó dojú ìjọba ọ̀hún bolẹ̀ pátápátá ní gẹ́gẹ́ bí ohun tí àbájáde wọn tó ń fọ lésì nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní òpin tó àwọn agbésùnmọ̀mí yìí wọ́n ní tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n jẹyọ láti apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ń dààmú sí north east wọ́n ní pé wọ́n wá gbógun ti àwọn ènìyàn apá ìwọ̀ oòrùn àríwá ìyẹn north west tó jẹ́ pé làásìgbò ọ̀hún ó wá di tọ́ra fọ́kálẹ̀ ìwádìí ló wá fi gbogbo ọ̀rọ̀ náà hàn báyìí nínú ìtọpinpin wọn ni wọ́n ti wá rí i pé lóòótọ́ àti lódodo pé ejò ọ̀rọ̀ ọ̀hún kọ́ ó lọ́wọ́ kan náà ni o pé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sì ń wò wípé bóyá ààrẹ Muhammadu Buhari gan ló fa sábàbí làásìgbò bí ṣùgbọ́n àwọn kan ló ń jẹ́ pé wọ́n gbìyànjú tí ó jẹ́ pé wọ́n yí dó borí wọ́n sì ń tàfà ọ̀ràn sínú ètò ìṣèjọba rẹ̀ láti lè da ojú rẹ̀ kodò ẹ wo ẹ fẹ́ mọ ibi tí ìròyìn ọ̀hún wà láàárọ̀ títù ní ojú ìwé kẹjọ ló wà according to kádàrá ìwé ìròyìn Vanguard tí mo gbá mú ní tèmi nbẹ ni mo ti kà ó. bùkátà ọlọ́run lójúwé kẹrìnlélógún ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní níbẹ̀ nìyẹn wà níbi tí àjọ tó ń gbógun ti egbòogi olóró tó ń ṣàkóso egbòogi olóró àti tako ṣíṣàmúlò egbòogi olóró lọ́nà àìtọ́ mọ́ àti kọlu àwọn agbègbè kan yẹn ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú fọ́ òṣìkúnfin mú ayédèrú òṣìṣẹ́ ọlọ́pàá ayédèrú òṣìṣẹ́ elétò ààbò yẹn sójà àtẹni tó jẹ́ àjọ àgùnbánirọ̀ látàrí wípé sẹ́ àní níbi tí pé wọ́n ti ń ṣiṣẹ́ tako egbòogi olóró gbígbé lọ́nà àìtọ́ tàbí ṣíṣe àmúlò egbòogi olóró ní àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Èkó níbẹ̀ ni àjọ NDLEA ìyẹn àjọ tó ń gbógun ti egbòogi olóró sọ́dímọ̀ wípé àwọn ibùdó àwọn oníwà jàǹdùkú àwọn ọmọ tó jẹ́ pé ọmọ ìyàwó ọmọ wọlé ìyàbú ẹkún wọn ni yéé níbi táwọn tó lọ fọṣì kó fi mú wọn ní àwọn ti kẹ́fìn àwọn ọ̀dọ́ ti bá àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn ọlọ́pàá tí kì í ṣojú lówó ọlọ́pàá àtàwọn tó jẹ́ sójà
tó fi mọ́ ẹni tó gbé aṣọ àgùnbánirọ̀ sọ́nà ṣùgbọ́n tí kì í ṣe ojúlówó ọmọ àjọ àgùnbánirọ̀ ọdún gbogbo pátá o làwọn ti fọwọ́ ṣìkún òfin mú láwọn ibì kan ní ìpínlẹ̀ Èkó Àbújá Benue àtàwọn apá ibì kan míì tó jẹ́ pínlẹ̀ lọ́kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà tá a sọ̀rọ̀ yìí ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ yìí Fẹ́mi Babáfẹ́mi olóṣèlú mímọ́ náà tó fi léde lánàá yìí fún àwọn oníròyìn látàrí pèsè àní nígbà tó ń jábọ̀ àwọn àbájáde iṣẹ́ wọn nítorí pé àjọ ọ̀hún ti ṣe lójú láti fi tako pẹ̀lú gbógun ti gbígbé gbogbo lóró lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tó ń mọ̀ pé pẹ̀lú òǹdíwọ̀n àti òṣùwọ̀n táwọn gbé sí àwọn egbògi lóró táwọn ti gbà ó ní ó tó kílógíráàmù lọ́nà 100 mílíọ̀nù tó jẹ́ pé àwọn ti fọwọ́ ṣìkún òfin táwọn gbà kódà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ làwọn ti bàjẹ́ jáwọn gbà ní àárín ọ̀sẹ̀ tí ó kọjá ní ọ̀rọ̀ tó fi léde ní ìpínlẹ̀ Èkó lánàá òde yìí ó sọ mímọ́ ó ní àwọn ibùdó tó jẹ́ kó àwọn oníwà jàǹdùkú máa ń dọ́jọ́ pé tí gbégbó olóró fa gbòógì olóró lọ́nà tí ó tọ́ ní apapọ̀ ní Akálà ní ìlú Mùṣín wọ́n nígbà táwọn ya lubẹ̀ ní ọjọ́ Jímọ̀ yẹn ní ọ̀sẹ̀ tó kọjá yìí nípínlẹ̀ Èkó wọ́n ní àwọn pẹ̀lú àwọn ikọ̀ wọn táwọn ya wọ́ bẹ̀ láti lọ fọwọ́ ṣìkún òfin àti pálẹ̀mọ́ àwọn tó yẹ pé wọ́n wo àkótó àwọn ní wọ́n ní ogunlọ́gọ̀ àwọn tó yẹ pé wọ́n wà bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n wù àtúntò ẹgbọ́n àwọn afọ́ ṣìkún òfin mọ́ ní kódà àwọn ọ̀daràn lásán àwọn pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò làwọn jọlọ láti lọ fọwọ́ ṣìkún òfin mú wọn nínú ọ̀rọ̀ rẹ̀ ó wá sọ àlàyé síwájú sí pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti egbògi olóró àtàwọn elétò ààbò ọ̀nà tó kọlu bẹ̀ náà kódà àwọn fọwọ́ ṣìkún òfin mú àtúnṣe pé wọ́n gbé egbògi olóró pẹ̀lú fa egbògi olóró lọ́nà àìtọ́ pẹ̀lú àwọn àpapọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà tó ní àwọn kọlu ó lè tó mú àwọn mú ẹni tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá tí kì í ṣojú lówó sójà àtọmọ àjọ àgùnbánirọ̀ láwọn agbègbè táwọn kọlù àbájáde iṣẹ́ àwọn rèé ní ọ̀sẹ̀ tí àwọn lò kọjá. àwọ̀ wọn wá ṣe kìlọ̀kìlọ̀ pé gbogbo ẹ̀yin tẹ̀sí gbé egbògi olóró àtàwọn tó jẹ́ pé wọ́n sì ń wa kòtò nípa egbògi olóró ní wọ́n ní ẹ̀wò má ṣe òun lògùn má mọ̀ kó síbi kíbi tẹ́lẹ̀ sá sí tẹ́lẹ̀ wà tó wọ́n ṣe kó òfin kò ní báyìí àfi kẹ́ ẹ jáwọ́ kẹ̀dẹ́kun nípa egbògi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí pé àwọn jàǹbá ewu tó ń kóbá ọ̀pọ̀lọpọ̀ ìtẹ̀síwájú orílẹ̀‐èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ètò ọ̀rọ̀ ààbò orílẹ̀‐èdè yìí ẹ wo ọ̀rọ̀ pọ̀ lójú ìwé 24 ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùrọ̀ tòní ẹbẹ̀ ní lẹ́kùnrẹ́rẹ́ ibẹ̀ náà ṣíṣí o ibẹ̀ lẹ́ máa bá lówùrọ̀ tòní. ọlọ́mi àkànní kì í sáré mú ìlú pápá ojú ìwé kẹjọ náà ni mo ṣùgbọ́n alágbẹ̀dẹ mi tó ń lórí lójú kan náà àmì wà ń bẹ ni o ìwé ìròyìn fanga tó wà níwájú mi láàárọ̀ tòní o ẹni tá a bá kú lè dámú Ọlọ́run ọba mi là á bẹ̀ lọ́wọ́ sí o jẹjẹ mọ̀ pé lára àwọn alẹ́nulọ́rọ̀ ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà tó lẹ́nu dáadáa mò ń sọ nípa alàgbà Sàṣàṣàkì ẹni tí ó jẹ́ olórí fún àwọn àjọ SHAET ní orílẹ̀-èdè Nàìjíríà bákan náà tí wọ́n sì tó ń jọ jẹ́ tọkọ-tìyàwó pẹ̀lú ìdùnnú rẹ̀ tí wọ́n jọ jẹ́ olórí àwọn àjọ Islamic Movement in Nigeria gẹ́gẹ́ bí ohun tó ń bẹ́ẹ̀ nù ìwé ìròyìn láàárọ̀ tòní alàgbà Sàṣàṣàkì ìyẹn Sheikh Ibrahim Sàṣàṣàkì àwọn onímọ̀ mọ̀ bẹ̀rẹ̀ sí ní ìka àbùkù sí ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń ṣe lálàyé pé gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ mọ̀ gba àwọn o pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀tò adájọ́ ti dájọ́ ń gbà náà wọ́n gbé àwọn lọ sí ọgbà àtọmọkọ́ odidi ọdún 6 làwọn lò nínú ìrìn àjò àtìyàwó àti àwọn táwọn jọ wà nínú ìgbèkùn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà làṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n ní pé kí wọ́n yọ̀ǹda wọn pẹ̀lú ilé ẹjọ́ gíga pẹ̀lú ìdájọ́ láti adájọ́ àgbà ní ilé ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n sì yọ̀ǹda wọn pé tó àwọn ò lẹ́sẹ̀ lọ́rùn mọ́ káwọn ọmọ bá tàwọn lọ kò sí wàhálà kò sí yàngbọ̀n kò sí dààmú kankan pé àwọn yọkùn lọ́rùn rẹ o wọ́n wá ní kinní kan tó wá ń dun àwọn lásìkò yìí kí táwọn fẹ́ kọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gba àwọn lé lórí wípé kí ló dé níwọ̀n ìgbà tí wọ́n ti dá àwọn láre ní ilé ẹjọ́ lẹ́yìn ọdún 6 táwọn ti lò ní gbàgà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní pé gbogbo ìwé ìrìnnà àwọn pátá tìyàwó àti ti àwọn ìyẹn alàgbà Sàṣàṣàkì wọ́n ní gbogbo rẹ̀ pátá sì wà lákàtà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò mọ̀ yọ̀ǹda rẹ̀ o bẹ́ẹ̀ sì rí ojú àwọn rí ní ọgbà àtọmọkọ́ àwọn fẹ́ rìnrìn àjò lọ sókè òkun lọ rèé ṣètọ́jú ara wọn ṣùgbọ́n kí ló wá dé tí wọ́n tún dá wọn lọ́wọ́ kọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó jẹ́ pé ó jẹ́ gbòógì nínú àwọn ìwé ìrìnnà àti àwọn nǹkan míì tó níye lórí tó jẹ́ bíi dúkìá wọn wọ́n ní lásìkò ìgbà tí wọ́n mi àwọn lògbòlògbò ọ̀pọ̀lọpọ̀ dúkìá nǹkan ló ti bàjẹ́ ló ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ ìwọ̀nba èyí tó tún wá kùtẹ́ tó kó dání ẹ̀ tó fẹ́ yọ̀ǹda rẹ̀ fáwọn kí ló wá dé ẹ̀ṣẹ̀ wo làwọn ṣẹ̀ tó le tó bẹ́ẹ̀ ilé ẹjọ́ sá ti dá àwọn láre kí ni òjọba tún wá rí lọ́bẹ̀ báyìí tí wọ́n tún wá ru ọwọ́ o kì bá dáa kíjọba yòókù yọ̀ǹda àwọn kí wọ́n fi àwọn lẹ̀ pátápátá ẹ kó wé ìrìnnà àwọn lé àwọn lọ́wọ́ àtàwọn àtìyàwó àwọn mọ̀fẹ́ rìnrìn àjò lọ sókè òkun láti lọ rí tọ́jú ara àwọn o nítorí pé àwọn ò mọ̀ pé àwọn tó bá tún mọ̀ nípa òfin àtúmọ̀ gbófin ṣánlẹ̀ o wípé ṣe ń tí ìwé àbádòfin orílẹ̀-èdè wa Nàìjíríà sọ rí lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ bá ti dá yàn láre ṣàtúmọ̀ ń fìyà jẹ láì nídìí bí àwọn tó ń tọ́jú ara àwọn tó jẹ́ oníwòsàn
oníwòsàn òyìnbó tó jẹ́ dókítà alábẹ́rẹ́ òkè òkun ni wọ́n wà wọ́n sì fẹ́ lọ rí bá wọn káwọn gba ìtọ́jú tó péye tó níye lórí dáadáa torí náà ìjọba o ẹ yọ̀ǹda rẹ̀ fáwọn o ẹ wo orí iléeṣẹ́ tẹlifíṣàn yẹn amóhùnmáwòrán kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nígbà tó ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tí wọ́n fi sọ ẹ̀dùn ọkàn wọn síta tó àwọn ti jìyà ìṣẹ̀tẹ̀ náà wọ́n ṣẹ̀ àwọn sì ti dénú nì láì ṣe pé àwọn lẹ́sẹ̀ lọ́rùn mọ́ ṣe bóyá kẹ́ ẹ kó gbogbo ẹrù àwọn fáwọn ni kí ló wá tó ń wá lọ́wọ́ yín o tó bá mọ̀ pẹ́ lọ́wọ́ jù ó ṣeé ṣe kó ra o torí náà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ àwọn o ojú ìwé kẹjọ ló wà o ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní. bùkátà Ọlọ́run ó mà wọ́n ní ká jẹran kó pẹ́ lẹ́nu ṣùgbọ́n ọ̀fọ̀nà fún àkókò yìí kọ́ ẹ tún pàdé wa lábala kejì tó bá ti di ní kété láago mẹ́jọ bá ti ń lò láago mẹ́jọ àbọ̀ àtúmọ̀ abala kejì ìjìnlẹ̀ inú ìwé ìròyìn fún yín láti lè ṣe é dòtún gbà 100.9 FM adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bíi Èdùmàrè tó tún fáwọn tó wúrọ̀ tòun ṣe láì gbàgbé ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ kàn nìyí adúpẹ́ o adúpẹ́ pé òkun àjọṣepọ̀ wọ̀ níbàjẹ́ láṣẹ Èdùmàrè bákan náà adúpẹ́ lọ́wọ́ gíwá lè ṣe yìí tìsínà lè gba ìṣẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ yín fún ìfàtà àǹfààní lábọ́ lọ́hùn òkè lẹ́mọ̀rú sí òkè lẹ́mọ̀ lọ òkè lábọ́ lọ́hùn bákan náà káàkiri bọ́tìnà ló ń lọ tòun ní Olúwa ṣeun fún mi Ajíbọ́sẹ̀ Sodiq Akínbólú náà wà níbí tó jẹ́ kẹ́ ẹ máa rí wa wò káàkiri àgbáyé tó sì náà tó wà níbí o pẹ̀lú wa. bẹ́ẹ̀ ni àjọ wà níbí kó tó di pé àṣe báwa bí ẹ jẹ́ kí n ṣe happy birthday sí Ògúnrínú Christiana Mọ́yọ̀sọ́rẹ́ ọmọ girama nìyẹn Esther Ogun girama nù ẹlẹgbẹ́ agbègbè long life and prosperity igba ọdún kan bẹ́ẹ̀ ni Oyewusi ẹ̀mí ṣepọ̀ ọdún láti Oyewusi ní ọtí agbódà ọgbà lọ́hùn. Oyewusi mọ̀mẹ́sítà Oyewusi lágbára Ọlọ́run igba ọdún kan tí wọ́n dìgbà tá a lọ́ọ́ fà ti pàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o ẹ ṣe tẹ́ǹtẹ́tí sí wa ní Tùngbà ẹ ṣe tẹ́ǹtẹ́tí sí wa ní Tùngbà o.